kí Abíọ́dún Mufútáù ọlọ́jọ́ bí òní mo kí. àní dáadáa Mufútáù bàbá Mariam ọkọ Abídèmí wá ṣọdún mọ́dún. Ìbọn lọ́wọ́ èèyàn kó bọ́ sílẹ̀ ráúráú ọwọ́ ẹnìkan là á bọ́ sí. Bẹ́ẹ̀ bá rẹ́ni tí ń ṣayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ lànà ẹlòmíràn ní í ṣe lọ́wọ́lọ́wọ́. Tún ìwọ̀n ànúṣà lórí ewì mi tọ̀tẹ̀ yìí bá dé. Ọjọ́ ìbí àti anniversary ní ẹ̀rí nǹkan. Dàdá Mufútáù Abíọ́dún ní ṣọjọ́ ìbí rẹ̀ lọ́wọ́lọ́wọ́. November 13 yìí náà ni anniversary Dam Business Ventures Èjìká Màmá. Ọjọ́ ìbí ẹni afúndúpẹ́ ni. Àní bí a ṣe ń ṣe anniversary ara ìmọ̀rírì òre màlúù tún jẹ́ Dam Business Ventures tún gba orúkọ tuntun ẹ̀rí nǹkan ni. Òre wa ń yílu òre ilé yí wọnú ara wọn. Pàtàkì lọ́jọ́ ìlú jẹ́ nílé ayé aláṣẹ àtolùdarí Dam Business Ventures tó tún jẹ́ ọlọ́jọ́ ìbí wa tòlù Dàdá Mufútáù Abíọ́dún ní jẹ́ òpin méjì. Àwọn èèyàn ti ránṣẹ́ kíkí ọjọ́ ìbí wa o. Bẹ̀rẹ̀ látọrí aláàjì dádì rẹ̀ àtàtà. Màmá rẹ̀ náà ti ránṣẹ́ ọjọ́ ìbí wá. Bíbíni ò bá bíni kọ́nikọ́ni náà ò kúkú lè kọ́ni. Bí kọ́nikọ́ni ò bá kọ́ni mọ́nimọ́ni ò lè dání mọ́ àkíkà. Ìyàwó rẹ̀ náà kí ẹ kú ọjọ́ ìbí o. Abídèmí ìyá Mariam ìyá Àyíṣá. Ọmọ agbolé ebe yóò kú nìbàdàn kọ́kọ́ òní ṣíà kọ́kọ́ òní ṣàbí rẹ̀. Ó dúró ti Abíọ́dún tí ń ṣayẹyẹ títí pé àjọṣe ohun tí ọmọ ọkọ ń ṣe nílé ayé wọn. Ẹ̀yin èèyàn àpẹẹrẹ ni kí ẹ kọ́ lára Abídèmí ọ̀rọ̀ rẹ̀ ajá sọ pé bí ẹ bá ń gbọ́ Dàdá Mufútáù Abíọ́dún lọ́tún tí ẹ gbọ́ Dam Business Ventures ló sì ipa ribiribi tí ìyá Mariam kó òdò ń kà. Àwọn ará ọ̀rẹ́ náà ń kí oníǹkan òní o. Sanjọ́ ọmọ wọn ní Òbòkun, Mr. Wahidi ọmọ wọn ní Àpòmù, wọ́n ti tún ṣàdúrà wá wípé Dàdá Mufútáù Abíọ́dún ò ní tẹ́ láéláé. Ọ̀túnba láti Ìbàdàn nílé Olúyọ̀lé ó ní lẹ́yìn ọjọ́ bíi bàbá Aisha. Ire lọ́tún ló máa kò nígbà gbogbo. Mr. Fẹ́mi ọmọ wọn ní Ẹdó, bàbá rẹ̀ Àmín ọmọ wọn ní Abẹ́òkúta àti Àṣà láti Ìbàdàn nílé Olúyọ̀lé wọ́n ti bá CEO Dam Business Ventures dúpẹ́. Dàdá Mufútáù Abíọ́dún mú jójó kó o sapá gẹ́gẹ́. Ilé òní ilé ọ̀nà nínú lẹ́yìn ọjọ́ ìbí rẹ̀ yìí. Ẹ̀mí gígùn àti àlàáfíà ló wá fi lo ìgbésí ayé rẹ̀ máa ṣàmì àdúrà. Àní àfáà rẹ̀ aláwọ̀ ni tí gbogbo aṣẹ́ṣe náà ti dé bí o. Ó yá orí ti ilé bàbá rẹ̀ ni mo bá máa kì lọ́wọ́lọ́wọ́. Ó yá ní Ìkòyí ní agbolé Olúkọ̀tún torí àwọn ọmọ rẹ̀ Dàdá Mariam àti Dàdá Aisha ni mo ṣe fẹ́ máa rìn oníjàkì. Orí ti ilé bàbá rẹ̀ elépo ló lérè ó yá nìṣó ń bẹ̀. Ìkòyí ẹ̀ṣọ́ yẹ o. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ ẹrú fìsànfìsàn yẹn bí mi lọ́lú lọ́tẹ̀ ẹ̀dì ọmọ alẹ́rí ikú ogun gbọ̀ngbọ̀n mo kọ́lẹ̀kùn ogun wọ ọmọ àgbàtì ẹ̀yọ̀ ọmọ aṣíjú akókòkiri dàgbà ọfà fọ́ fún ọmọ ọkọ̀ fún yọ̀yọ̀ dàgbà ọfà sílẹ̀. Ìkòyí ọlọ́gùn jà ọjà gbòòrò yẹn bí mi lọ́lú lọ́tẹ̀ ẹ̀dì ọmọ akúgbò ogun máa sùn dógún máa takàn báriwọ̀ ọ̀run rọ̀ yẹn bí mi lọ́lú lọ́tẹ̀ ẹ̀dì ọmọ gbọ̀nyìn ọmọ gbọ̀nyìn ọmọ gbọ̀ngbọ̀n tó ti mẹ́sìn lẹ́yìn ẹsẹ̀ lọ́jẹ́ sí. Ẹṣin Oníkòyí fẹ́ kí oko àmọ́ mi ìṣẹ̀kẹ́ yan mímí lóru. Ọmọ kákútakótọ̀ ọmọ àrọ̀nù kú torí títí di ọmọ ẹrù fìsànfìsàn. Ọmọ akú fún ọ̀rìn mi. Olóra ọmọ akúnjọ ẹbí pẹ̀yẹ. Ogun àjàwẹ̀yìn ní múlẹ̀ Oníkòyí wù ní gbé. Ogun ojoojúmọ́ ní múlẹ̀ mọ́sùn mi lọ. Ogun burú ní Ìkòyí ò délé pé. Ogun burú ní ẹ̀ṣọ́ òpèrà wọn lórúkọ. Àádọ́jọ ní Ìkòyí nílé ìgbọ́n. Alákótábìrán ló kó bàbá yẹn rèjò ogun. Ogun pa wọ́n títí wọ́n lọ kù àádọ́ta. Ẹ̀rìn dísùnlé ẹ̀rìn dísùnta. Èjì tó kù lẹ̀ rí mọ́ nínú ilé bàbá tó bí yín lọ́mọ. Dàdá Mufútáù Abíọ́dún o. Bí bàbá oníkálukú bá kú lọ́yọ̀ọ́ lé ọba ní ẹ lọ sí wọn lẹ́sẹ̀ lẹ́gbàgede. Bí bàbá oníkálukú bá kú lọ́yọ̀ọ́ lé ọba ní ẹ lọ sí wọn lẹ́sẹ̀ ẹ̀yára. Nígbà tó dorí Ìkòyí ọmọ agbọ̀nyìn ó kú lóde Ọ̀yọ́ lé ọba ní ẹ sí lẹ́sẹ̀ lẹ́gbàgede. Ìkòyí ní orí òun sunbẹ ọba ní ẹ sí lẹ́sẹ̀ ẹ̀yára. Ìkòyí lórí òun sunbẹ òun lẹ bá mú èjì àdìbò ẹ̀mẹ́ta gègé léṣe babaláwo wádìfá ó ní ẹ lọ málágbẹ̀ẹ́dẹ Ọ̀fà ẹ lọ málágbẹ̀ẹ́dẹ Ìjàgbó kẹ ẹ̀kan kó sí ìdẹ kẹ ẹ̀kan akọ̀mọ́lẹ̀ ẹ bàbà kẹ ẹ dábòrò òjè wọ́n lọ málágbẹ̀ẹ́dẹ Ọ̀fà wọ́n lọ
lágbẹ̀dẹ ìjágbó wọ́n wá pọn pósí ìdẹ wọ́n pọn akọ ọmọdé bàbà wọ́n dábùrò òjé tó fi jẹ́ àpò ìdẹ̀lẹ̀ fi wá ọmọ akúfẹ̀yẹ mú jẹ́ kiri. Dàda Musa wo tá a sọ wípé Ìkòyí ó nílé nínú ilé bàbá ẹ̀yìn tá ń labẹ́ yìí lóṣùn tá ń labẹ́ òòlù tá ń labẹ́ ìrúwà ṣoṣù ibi ẹbẹ̀ sọ̀gbẹ́ pọ̀ sí alápásá ogun ní lọ ọlọ́bẹ̀ sílẹ̀ ogun ní lọ onípínnípínní ogun ní lọ. Ikú balẹ̀ ikú jorí o àkàlà balẹ̀ àkàlà jẹ̀dọ̀ tètèrè ó tètèrè ó balẹ̀ òun fọ̀ fún akọni jẹ ọmọ tètèrè orí ìrókò ọmọ kọ́nàkọ́nà orí òru ọmọ àkàlàmàgbò tí ń bẹ lọ́rùn òṣè gbélé gbégbẹ̀ gbéjú gbẹ́gbin gbélanu pọn bàbá yín ló gbé akímọ̀ ọ̀rìn gbé awẹ́ ó gbélé ogbó ó gbé fìdítì ó gbé wà rẹ̀ ó lọ gbé kúta. Ọmọ kú lónìí ọ̀rọ̀ gbọ́dọ̀ ọ̀la bàbá wa kú lónìí iṣẹ́ lè rọ ọ̀rọ̀ jẹ́ gbọ́dọ̀ ọ̀la. Dàda Musa wà bí ọdún ní sọjọ́ bí lọ́wọ́lọ́wọ́ o. Ẹ wo gbogbo November 13 lọ́dọọdún lọ́jọ́ bíi bàbá Aisha bàbá Mariam òun tún l'anniversary down business ventures. Dàda Musa wà bí ọdún ire owó ire ọlá ire ìyíkú balẹ̀ ọ̀rọ̀ lọ́ba máa gbé lẹ́yìn ọjọ́ bíi rẹ̀ pẹ́ẹ́nì tẹ́ pẹ́ẹ́nì tí ire gbogbo abá ọmọ ẹgbẹ́ títí dọjọ́ ayé gbogbo lẹ́yìn ọjọ́ bí rẹ̀ yìí wàá rí bá ti ṣe wàá rọ̀nà gbégbá ẹni ẹlẹ́ni kò ní gbà ṣe ráṣẹ o. Bí wọ́n bá wá bí wíwé ta ló kọrin sí ilé tí ẹ bá mi máa sọ fún wa wípé Ìdòwú iye Ìjẹ̀bú wọ́tà sáìdì lè kúkú ti wá ọmọ ìwòpin àjídà gan lè ní Ìdòwú ọmọ Ògúnbàjò.